Portable ti padà tọrọ àforíjì lọ́wọ́ olùṣọ́ àgùntàn yẹn pásítọ̀ tó gbá létí. Pẹ̀lú omijé àti ìkúnlẹ̀ ni Portable fi ń tọrọ ìdáríjì lọ́wọ́ pásítọ̀ tó gbá létí láìpẹ́ yìí tí fọ́nrán ẹ̀ kalẹ̀ tó kakò. Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfèé ti padà tọrọ àforíjì lọ́wọ́ pásítọ̀ tó gbá létí. Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable táwọn kan ń pè ní ìdààmú àdúgbò, àwọn kan ń pè ní Zazuzẹ̀ látàrí orin tó kọ ní ìgbà kan sẹ́yìn. Mà ló ti padà wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ pásítọ̀ tó gbá létí àti gbogbo àwọn tí wọ́n jẹ́ pásítọ̀ lágbàáyé pátápátá. Ó ní kí wọ́n fi orí jì òun o. Portable ni ó wà nínú fọ́nrán kan níbi tí ó ti ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn èèyàn àti àwọn olùṣọ́ àgùntàn wípé kí wọ́n dáríjì òun lórí ìwà tóun mú. Portable ní ọmọdé kì í mẹ̀kọ jẹ kó má ra lọ́wọ́, bẹ́ẹ̀ lọ̀rọ̀ òun ṣe rí o. Àṣìṣe ni tí kò sì kọ ọgbọ́n tàbí àgbà. Nítorí ìdí èyí kí wọ́n gbàdúrà fóun, kó fojú àánú wò òun, kó dẹ̀ dáríjì òun àti wípé kí wọ́n yọ́nú sí òun. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé láìpẹ́ yìí ni Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable gba ẹnìkan tó jẹ́ pásítọ̀ kan létí látàrí wípé ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní agbègbè ibi tó kọ́ ilé ìtura rẹ̀ sí, ìyẹn ibi ìgbafẹ́ kan tó kọ́ sí agbègbè náà. Ó ní tí èyí sì ń ṣe ìdíwọ́ fún àwọn oníbàárà àti káràkátà ní ibi ìgbafẹ́ ọ̀hún. Nínú fọ́nrán ọ̀hún lẹ́yìn tí ó kálé kákò ni ó ṣàfihàn bí Portable ṣe gba olùṣọ́ àgùntàn náà létí tó sì ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye jáde bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lọ́tùn lósì tí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ lẹ́ka òfin náà sọ wípé ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó tó sì lòdì lábẹ́ òfin. Láwọn tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn yẹn àwọn pásítọ̀ náà jáde wá síta lẹ́yìn tó ṣàfihàn pásítọ̀ kan níbi tí ó ti ń sọ wípé bí Portable bá fi lè dánrú ẹ̀ wò láṣà tàbí wá dánrú wà bẹ́ẹ̀ wò tàbí gún àwọn èèyàn gìràgìrà ní àyíká ilé ìjọsìn ọ̀hún, ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ fún àwọn méjèèjì. Láti bí ọ̀sẹ̀ mélòó kan ní àwọn fọ́nrán òǹkọrin tàkasúfèé ọ̀hún ti bẹ̀rẹ̀ sí máa kálé kákò lójú òpó ayélujára. Àkọ́kọ́ níbi tí ó ti lọ bọ Ògún léyìí tó ń sọ wípé òun bọ Ògún kí Ògún lè máa dọ́wọ̀ fóun àtàwọn òrìṣà míì. Lẹ́yìn èyí ní fọ́nrán ibi tó ti gba olùṣọ́ àgùntàn létí ìyẹn pásítọ̀ kan tó ń wàásù ní agbègbè ibi tí ó ṣí ilé ọtí sí tó sì gbá pásítọ̀ náà létí látàrí wípé ó ń wàásù níwájú ibi tí ó ṣí ilé ọtí sí. Lẹ́yìn òrẹ́yìn nínú eléyìí tó jáde tuntun ni ó tún ti ṣàfihàn ibi tí Portable tí ó ti ń bẹ̀bẹ̀ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹni tó gbá létí òun yẹn pásítọ̀ tó gbá létí àti àwọn tí wọ́n jẹ́ pásítọ̀ pẹ̀lú omijé lójú. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn gbàgbọ́ wípé òǹkọrin tàkasúfèé ọ̀hún náà lè rẹra ẹ̀ sílẹ̀ láti wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí àwọn ohun tó ti ṣe kọjá sẹ́yìn àti irú èèyàn tó jẹ́. Ṣùgbọ́n ṣá o, ó jáde wá ní gbangba wálíà níbi tí àwọn ọ̀pọ̀ èèyàn wà tó sì jẹ́ wípé àti òun àti àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n jọ pohùn pọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí pásítọ̀ náà àti àwọn tí wọ́n jẹ́ pásítọ̀ wípé kí wọ́n foríjì í lórí ìwà tó wù náà kí wọ́n sì yọ́nú sí i, bẹ́ẹ̀ kí wọ́n ṣe àdúrà fún un. Bó tilẹ̀ jẹ́ pé òǹkọrin tàkasúfèé ọ̀hún náà ní olólùfẹ́ tó pọ̀ tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn àti wípé ó jẹ́ èèyàn kan táwọn èèyàn fẹ́ràn gan gẹ́gẹ́ bí olórin tàkasúfèé, síbẹ̀ àwọn èèyàn bẹnu àtẹ́ lu ìwà tó wù ọ̀hún. Wọ́n ní kò jọ ti ọmọlúàbí rárá àti wípé ó jẹ́ ohun tó burú jáì. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé a kì í torí gbígbó ká pajá, a kì í torí kíkàn ká pa àgbò. Kò yẹ kó jẹ́ wípé látàrí wípé ìránṣẹ́ Ọlọ́run náà ń wàásù ìyìn rere ni ó ṣe máa fọ́ létí. Bó bá tiẹ̀ wá jẹ́ wípé ó kọjá àyè tàbí tasẹ̀ àgẹ̀rẹ̀, ó yẹ kí àsọyépọ̀ wà, kì í ṣe wípé láti gba létí lohun tó kọ̀ kó tún wá ṣe fọ́nrán ẹ̀ síta máa fi hàn káàkiri. Ọ̀ní eléyìí ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó tó dẹ̀ tàbùkù bá orúkọ òun fúnra lára rẹ̀ gẹ́gẹ́ bí gbajúgbajà ìlú mọ̀ọ́ká. Ṣùgbọ́n wàyí o, Portable ti wá jáde wá pẹ̀lú omijé lójú tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ pásítọ̀, pàápàá jùlọ pásítọ̀ tó gbá létí wípé kí wọ́n fi orí àṣìṣe jì òun àti wípé àṣìṣe ni ọ̀rọ̀ náà, kò dẹ̀ sí ẹni tó kọjá àṣìṣe. Ìyàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà darapọ̀ mọ́ láti bá a bẹ̀bẹ̀ wípé kí wọ́n dákun dábọ̀ fọwọ́wọ́nú fi yèdénú
kí wọ́n jẹ́ kí elégbèrègbè kélégbèrègbè kí wọ́n foríjì Portable lórí ìwà tó hù náà wípé kí wọ́n dáríjì kí wọ́n sì ṣàdúrà fún un. Nínú fọ́nrán ọ̀hún ló ń ṣàfihàn bí àwọn èèyàn ṣe ń ké aleluya láti máa fi hàn wípé Portable ti ṣàtìlẹ́yìn fún ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó sì ti túnbá nínú ẹ̀ṣẹ̀ tó hù náà tó sì ti tọrọ àforíjì. Ṣùgbọ́n ṣá síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ò tiẹ̀ wulẹ̀ wò ó. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn kọ sábẹ́ fọ́nrán ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ kòbákùngbé ṣọwọ́ sí òǹkọrin náà. Ṣùgbọ́n èsì àti ohun táwọn èèyàn ń dúró dè ní láti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu olùṣọ́ àgùntàn yẹn pásítọ̀ tí Portable olórin náà gbá létí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí.